Ẹ káàárọ̀ gbogbo akẹ́kọ̀ọ́. Orí ẹ̀kọ́ wa tòní ni ogun jíjà. À ń tẹ̀síwájú lórí ẹ̀kọ́ yẹn. Ní ọ̀sẹ̀ tó kọjá, a wo ohun tí à ń pè ní ogun àti àlàáfíà. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí, à ń tẹ̀síwájú nípa ogun jíjà. Gẹ́gẹ́ bí a ti mọ̀, mo ṣàlàyé pé ogun jíjà jẹ́ ìṣẹ̀lẹ̀ bíbá ara ẹni jà nípa lílo àwọn ọmọ ogun tí wọ́n ní ohun ìjà olóró tó lè pani tàbí ṣeni ní ìjàmbá. A pín ogun tàbí ogun jíjà sí ìsọ̀rí méjì: ogun àdájà àti ogun àjàdíjú. Mo ṣàlàyé ohun tí à ń pè ní ogun àdájà. Ogun àdájà jẹ́ ogun láàrin ẹnìkan sí ẹlòmíràn. Ṣùgbọ́n nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ogun àjàdíjú, ó jẹ́ ogun láàrin ọ̀pọ̀lọpọ̀ tàbí ogunlọ́gọ̀ ènìyàn. Okùnfà ogun jíjà, kí ni àwọn nǹkan tí ó máa ń ṣe okùnfà ogun jíjà? Ohun àkọ́kọ́ ni ìyàwó gbígbà. Bí wọ́n bá gba ìyàwó ní ìlú kan, tí wọ́n ṣe àlọ̀ síwájú ìjà, tírú ẹni bẹ́ẹ̀ tí wọ́n kọ̀, tàbí ìlú yẹn tí wọ́n kọ̀ tí wọn ò fi irú ìyàwó bẹ́ẹ̀ sílẹ̀, ó lè ṣe okùnfà ogun. Ohun kejì ni gbígbé sùmọ̀mí. Àwọn onísùmọ̀mí ni àwọn kọ̀lọ̀rọ̀sí tí wọ́n kàn máa ń jálu ìlú kan pẹ̀lú èròǹgbà pé wọ́n fẹ́ kó owó tàbí ohun ìní tàbí dúkìá. Àwọn ni à ń pè ní onísùmọ̀mí. Eléyìí tí àwọn olóyìnbó ń pè ní tout tàbí àwọn thug, wọn la lè fi wé nínú èdè Yorùbá. Ohun ìkẹta ni ìjà nípa ilẹ̀. Eléyìí a máa fa fàákájà, eléyìí tó ń yọrí sí ogun ní ọ̀pọ̀ ìgbà. Ìkẹrin ni ìjà nípa ààlà ilẹ̀. Ìyàtọ̀ wà láàrin ìjà nípa ilẹ̀ àti ààlà ilẹ̀. Ẹ̀karùn-ún ni à ń pè ní gbígbógun láti pa olóyè ìlú kan lẹ́nu mọ́. Eléyìí náà a máa ṣokùnfà ogun jíjà ní ayé àtijọ́. Ẹ má gbàgbé, ìsọ̀rí ohun tí à ń wò ní àṣà. À ń wo ohun tá à ń pè ní ogun jíjà ní ayé àtijọ́. Púpọ̀ àwọn nǹkan wọ̀nyí la ti gbọ́, bóyá a wò nínú ẹ̀rọ móhùnmáwòrán tàbí àwọn eré orí ìtàgé. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni a ti rí, bí àwọn ìlú kan tàbí òmíràn bí wọ́n ṣe ń gbé ogun ti ara wọn. Ohun mìíràn ni fífi agbára hàn lórí ìlú kan. Àwọn Yorùbá máa ń ṣe bẹ́ẹ̀ ní ayé àtijọ́. Wọ́n á fẹ́ pa olóyè tàbí adarí, olórí tún ìlú kan lẹ́nu mọ́, bóyá òun ni alágbára ìlú yẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà wọ́n á fẹ́ pa lẹ́nu mọ́ kí wọ́n má bàa gbọ́rọ̀ ẹ̀ mọ́. Wọ́n á fẹ́ fàgbà han irú ìlú bẹ́ẹ̀. Wọ́n á máa ṣí ogun láti pa olóyè ìlú kan lẹ́nu mọ́. Kókó mìíràn ni ọgbọ́n tàbí ète tí a máa ń lò ní ojú ogun ní ayé àtijọ́. Ohun àkọ́kọ́ ń bẹ̀ ni wíwọ ìlú lójijì. Ara ọgbọ́n tí wọ́n ń lò ní ayé àtijọ́ láti fi jagun nìyẹn. Wọ́n á wọ ìlú lójijì láì sọ fún àwọn ará ìlú yẹn pé wọ́n ń bọ̀. Wọ́n á ká wọn mọ́ lójijì. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. A lè rí náà nínú ìwé mímọ́, eléyìí tá à ń pè ní Bíbélì. Nínú ìwé Joshua orí 6 láti ẹsẹ̀ 1, a rí ń bẹ̀ bí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n lọ sí ilẹ̀ ìlérí tá à ń pè ní Kénáánì, báwọn náà ṣe wọ ìlú yẹn lójijì tí wọ́n kó ọ̀tá wọn ní papámọ́ra. Èkejì ni kíkó ọ̀tá ní papámọ́ra. Ìyẹn ni pé nígbà tí wọ́n bá wọ irú ìlú bẹ́ẹ̀, wọ́n á ká àwọn ará ìlú yẹn mọ́. Wọ́n á fún wọn ní àkámọ́. Ìyẹn la ń pè ní kíkó ọ̀tá ní papámọ́ra. Wọn ò ní lè jáde, wọn ò ní lè wọlé, wọn ò ní lè lọ síbikíbi. Ìkẹta, wíwa kòtò sílẹ̀ láàrin ìlú. Wọ́n máa ń ṣe dáadáa. Ọ̀tá tó ń bọ̀, Yorùbá sọ nínú òwe wọn, á ní àjèjì ní ojú kò fi tẹlẹ̀. Ìyẹn ni pé àwọn ènìyàn yẹn wọn ò mọ ohun tó wà ní ìlú tí wọ́n ń lọ. Nígbà tí wọ́n bá débẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí já sí kòtò. Eléyìí lè fún àwọn ọ̀tá wọn ní àǹfààní láti borí wọn. Kókó mìíràn ni dída oògùn sínú omi àti oúnjẹ fún ọ̀tá. Orísun omi tí wọ́n ń lò ní ìlú yẹn, wọ́n lè lọ da oògùn sí. Òmíràn náà ni ríró ilẹ̀. Ìyẹn ni pé gbogbo àwọn ẹnu ọ̀nà ibi tí wọ́n ó tọ̀ dé ìlú yẹn, wọ́n lè ró. Ríró yẹn túmọ̀ sí fífi oògùn sí ẹnu ọ̀nà fún ọ̀tá kó má bàa rọrùn tàbí ṣeéṣe fún wọn láti wọ inú ìlú bẹ́ẹ̀ wá.
Kókó mìíràn ni àǹfààní ogun jíjà. Kí ni àwọn àǹfààní tí ogun jíjà ní? Kí ni àwọn àǹfààní tí ogun jíjà ní? Èkíní, ó máa ń jẹ́ kí a ní dúkìá tí ó pọ̀. Nígbà tá a bá jagun, oríṣiríṣi, Yorùbá sọ pé àákẹ́rù àákẹ́rù, ẹni pé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kó oríṣiríṣi àwọn nǹkan ní ìlú àwọn ọ̀tá, ó lè fún wọn ní àǹfààní láti ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá. Èkejì, oògùn àtayébáyé máa ń jẹ jáde, ẹni pé àwọn oògùn ayé àtijọ́ tí wọ́n ti ṣe pamọ́, àkókò ìgbà yẹn ni wọ́n gbérú àwọn oògùn bẹ́ẹ̀ síta tí wọ́n ń ṣe ìdánrawò fún àwọn oògùn bẹ́ẹ̀ láti lò ó nígbà ogun. So ohun tó a tún lè wò gẹ́gẹ́ bí kókó mìíràn ni àléébù ogun. Àléébù ogun. Kí ni àléébù ogun? Ohun àkọ́kọ́, ó máa ń pa ẹ̀mí run. Ogun máa ń pa ẹ̀mí run. Ohun kejì, àléébù. Ohun àkọ́kọ́ ni pé ó máa ń pa ẹ̀mí run. Ohun kejì, kókó kejì tá a lè tọ́ka sí ni pé ó máa ń fi dúkìá ṣòfò. Ohun ìkẹta tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí àléébù ogun, a ti wo ohun àkọ́kọ́, ó máa ń pa ẹ̀mí run, ó máa ń fi dúkìá ṣòfò. Ẹ̀kẹta, kò máa ń fún àwọn ènìyàn ní àǹfààní, yẹni pé inú fu àyàfu ni àwọn ará ìlú máa ń wà, yẹni pé ogun ń bọ̀ lónìí, ogun ń bọ̀ lọ́la, kì í jẹ́ kí àwọn ènìyàn kó ní ìfọ̀kànbalẹ̀. Ara àwọn àléébù tí ogun jíjà ní nìyẹn. Ó máa ń mú ìpayà bá àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní abẹ́ ogun jíjà. Mo rò pé pẹ̀lú àwọn àlàyé yìí, gbogbo ohun tí mò ń sọ ó yé wa dáradára. Lábẹ́ ìsọ̀rí náà láti wo ohun tí à ń pè ní àlàáfíà. Gẹ́gẹ́ bí a ti sọ, ogun jíjà àti àlàáfíà. Àwọn ọ̀nà wo la lè gbà láti mú àlàáfíà wá yàtọ̀ sí ogun jíjà? Ohun ìkíní, òun ni láti mú kí ìfikùnlukùn wà. Àlàáfíà. Ohun àkọ́kọ́ ni ìfikùnlukùn. Ohun ìkejì, gbígba àsọyé láàyè. Ìfikùnlukùn àti gbígba àsọyé láàyè. Ohun tí wọ́n ń sọ níbí tí wọ́n fẹ́ fi yé wa ni pé a gbọ́dọ̀ jókòó láti fikùnlukùn, láti gba àsọyé láàyè. Nígbà tí a bá ṣe ìfikùnlukùn, tá a bá jọ jókòó, a wò kí ni àwọn ọ̀nà tá a lè gbà, kí la lè ṣe. Ìyẹn là ń pè ní ìfikùnlukùn àti àsọyé. Mo rò pé gbogbo ohun tí mò ń sọ yìí ó yé wa dáradára. Àwọn ìbéèrè ní abẹ́ ogun jíjà. Kí ni ogun jíjà túmọ̀ sí? Ọ̀nà mélòó la pín ogun jíjà sí? Kí ni okùnfà ogun jíjà? Kí làwọn nǹkan tó máa ń ṣe okùnfà ogun jíjà? Àwọn ọgbọ́n tàbí ète wo ni a máa ń lò nígbà tí a bá ń jagun? Kí ni àǹfààní àti kí ni àléébù tí ogun jíjà ní? Ẹ ṣé púpọ̀.